Mo kí gbogbo abiyamọ ilé ayé, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin bàbá mi pátápátá. Níbikíbi tí ẹ bá ti ń gbọ́ àwọn ètò tá à ń ṣe, gbogbo wa pátápátá báyìí la máa jèrè ọmọ wa o. Gbogbo wa pátápátá ni àwọn ọmọ wa máa ṣoríire. A ní fojú sunkún àwọn ọmọ náà. Ní ayé àtijọ́ nígbà táwa yìí ń dàgbà, gbogbo nǹkan táwa náà ń sọ nípa ẹ̀ lénìí, àwa rí bí nǹkan tó dáa ni. Ṣùgbọ́n nígbà táwa dàgbà nísìnyí la wá rí pé gbogbo nǹkan táwa rò pé ó dáa ní kékeré yẹn ló ṣì ayé àwa dúdú sẹ́yìn. Tó sọ àwa dúdú di èrò ẹ̀yìn. Nítorí kíni a fi àṣà tiwa sílẹ̀. A lọ ń kó àṣà láṣà tí ó kàn wá lọ́wọ́ lẹ́sẹ̀. Kí ni mo fẹ́ fàyọ lénìí? Gbogbo àwa tá à ń ṣe ẹ̀sìn, kò sẹ́ni tó lè sin Elédùmarè, Elédùmarè ló ń sìn wá. Ló fi jẹ́ pé àwọn bàbá wa wọ́n máa ń bọ nǹkan ní, wọn kì í sin nǹkan, wọn kì í sin Elédùmarè. Wọ́n á lọ sójú ìbọ láti ké pe àwọn alálẹ̀ kán lè gbé ìwúre wọn lọ sókè bá Olódùmarè. Nítorí kíni ojú Olódùmarè ò ṣeé wò. Ló fi jẹ́ pé ní ìgbà náà lọ́hùn, ìyà ò jẹ wá, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ. Oníkálukú wọ́n á jí láàárọ̀, wọ́n á ṣe ìbọ wọn, wọ́n á gbàbí iṣẹ́. Ẹlòmíì ò ní kankan tó ń bọ, ẹlòmíì tí nǹkan bá ro lójú láṣẹ̀gbálẹ̀ boko aláwo lọ. Ayé rójú, ìlú tòrò, iṣu ń yọ bòkùà. Àwọn alágbẹ̀dẹ ń ṣàgbẹ̀dẹ, àwọn ológun, àwọn alágbẹ̀dẹ ń ṣàgbẹ̀dẹ, àwọn tó ń hun apẹ̀rẹ̀, àwọn tó ń ṣe goldsmith, oríṣiríṣi ọ̀nà, àwọn tó ń dọ́nà. Àṣà wa kó ọrọ̀ ajé, ó kó wá ni, ó kó sínú wá ni, àwọn tó ń ṣe àdìrẹ. Ṣùgbọ́n nígbà míì tẹ́ẹ̀dá bá ti wà láyé, tí nǹkan tó ní ò bá ti jọ́ lójú, nǹkan tójú ẹ̀ máa ń rí lójú wa ń rí ní Áfíríkà o. Ẹ wá wo nǹkan tí mo gbé délé nìí. Gbogbo àlà ń kó ọmọ wa lọ sílé kéwù, kó lọ kọ́ kéwù. Nígbà táyé ò tí ì lajú, a fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹ wá wo nǹkan tí wọ́n ń kọ́ àwọn ọmọ nílé kéwù nísìn. Níbi tí ojú làdé ìsìn, kẹ́nìkan sì máa kọ́ ọmọ ní ilé kéwù bọ́n ṣe ń wẹ̀ fókùú. Àwọn ọmọ kéékèèké kán máa kọ́ wọn bọ́n ṣe ń wẹ̀ fókùú. Òbí kan ló dẹ̀ bí àwọn ọmọ yẹn, ó wà nínú ilé, ó dẹ̀ wà nínú ilé, ó ń ṣe ìwúre lé rẹ̀ lórí kóun jẹ oúnjẹ ọmọ. Kó má jẹ́ pé bọ́n ṣe máa sìn ìyá náà àti bàbá náà lájọ́ àìpé làwọn ọmọ yẹn lẹ́ ń kọ́ nílé kéwú. La fi sọ wípé ẹ dà àwọn ọmọ yín sílé ilé ìwé tó dáa. Ká má kówó èrè sí wọn lórí, torí kí wọn òbí lè jèrè wọn ní ọjọ́ ọ̀la. Kí n tó máa bọ́rọ̀ mi tí mò ń sọ lọ, ẹ jẹ́ kí n fi fídíò yìí wọ̀nyí kẹ́ wá ṣàlàyé pé nǹkan tí àwọn ọmọ yìí tí wọ́n ń ṣe ní ilé kéwú tó ń kọ́ wọn nílé kéwú yìí, tó bá jẹ́ nǹkan tí o fẹ́ kí ọmọ yẹn máa ṣe nìyẹn, ìwọ ṣe àmì sí fídíò yìí. Ṣùgbọ́n tí ò bá jẹ́ nǹkan tí o fẹ́ kọ́mọ yẹn máa ṣe, mo fẹ́ kó wo fídíò yìí kó bá mi pín káàkiri fáwọn tó ń kọ́ ọmọ wọn lọ ilé kéwú. Mo fẹ́ kó bá mi share fídíò yìí kó lè ka àwọn ọmọ Yorùbá lára kan òbí tó fẹ́ bá ayé wa jẹ́ dé. Mo fẹ́ kó like ẹ̀, kó dẹ̀ bá mi share ẹ̀. Ẹ bá mi wo fídíò yìí kẹ́ wo nǹkan tá ń kọ́ àwọn ọmọdé yìí, ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi, ẹ jọ̀ọ́ ẹ ká sáré jọ wo fọ́nrán yìí. Now we are getting volume ghusl. وتخطي الخطأ أما بان لك العين أما أنذرك الشيء وما في نصبه ريب ولا سم. Mo rò pé gbogbo wa la rí àwọn ọmọ tẹ́ kó lọ sí iléèwé mùsùlùmí, àwọn ni wọ́n ń kọ́ bí wọ́n ṣe máa sin òkú yẹn. Àwọn kan wọ́n ti ń kọ́ àwọn ọmọ ilé kéwú bí wọ́n ṣe máa yìnbọn pa àwọn èèyàn. Àwọn kan ń kọ́ àwọn kan bọ́n ṣe máa sin àwọn òkú tí wọ́n bá ti yìnbọn pa.
ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá pa wá ni, láti wá gba ilẹ̀ wa ni. Ẹ̀sìn fún àwọn ẹni òfò ni. Ẹ jẹ́ ká tún wo àwọn ọmọ eléyìí náà, nǹkan tó ń kọ́ wọn nílé ìwé tiwọn. Gbogbo wa la rí pé ní orílẹ̀-èdè China wọ́n ń kọ́ àwọn ọmọ wọn bí wọ́n ṣe máa di pilot, bí wọ́n ṣe máa fly jet lọ sí inú space. Wọ́n ń kọ́ wọn ní ìmọ̀ ẹ̀rọ oríṣiríṣi. Nílẹ̀ Yorùbá àwọn èèyàn wá ń kọ́ àwọn ọmọ wọn lọ sílé kí ó níbi tí wọ́n ti máa kọ́ wọn bó ṣe máa sin òkú. Ṣé wá rí pé ojú lásán kọ́ ni ẹ̀sìn Islam? Ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Ṣé wá rí bó ṣe ń sin òkú yìí? Kò ń ṣe pé Muhammadu ló mú wá o, Muhammadu ò mú wá o. Àwọn Sabians, àwọn tá a pè ní Sabians, àwọn tí wọ́n pè ìràwọ̀ òṣùpá ère ni wọ́n ń sìn. Àwọn ni wọ́n máa ń sin òkú wọn báyẹn o. Náà máa fọ̀, náà máa tẹ̀, náà máa gbélé. Àwọn náà ní ṣìgìdì àlá o. Àmọ́ àwọn olórí burúkú yìí tó ń wo kókó mógún ológun, wọ́n wá fẹ́ fi Islam, wọ́n wá fẹ́ fi ba ayé àwọn èèyàn wa jẹ́. Iṣẹ́ lóògùn iṣẹ́. Iṣẹ́ lóògùn iṣẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ kọ́ àwọn ọmọ yín kúrò ní ilé kéwú. Ẹ̀yin tẹ́ ẹ bá kọ́ àwọn ọmọ yín lọ Islamic school, ẹ lọ kó wọn kúrò ńbẹ̀. Ẹ lọ kọ́ àwọn ọmọ yín kúrò ní ilé ìwé mùsùlùmí. Jihadi ni wọ́n ń kọ́ wọn o. Bọ́n ṣe máa pààyàn, bọ́n ṣe máa sin òkú ni wọ́n ń kọ́ wọn o. Wọn ò rí nǹkan gidi kan kọ́ wọn o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí o. Kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Muhammadu, pẹ̀lú Islam, àṣà àti ìṣe àwọn Saudi ni o. Wọ́n fẹ́ fi sọ wá di Lárúbáwá kán lè bá gbalẹ̀ wa ni o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí o. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú ẹ̀ adòdìndì. Mo sọ yìí mo dúró. Ó dìgbà. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ṣẹ́yìn náà rí nǹkan tó ń kọ́ àwọn kéékèèké? Ṣé ẹ rí nǹkan tó ń kọ́ àwọn ọmọ kéékèèké bó ṣe ń wẹ̀ fókù? Èmi wà bó ṣe ń tàǹbà. Bẹ́ẹ̀ àwọn òyìnbó ti ṣe mọ́tò ń sìn tó ń fò lókè. China ti launch ẹ̀ ní àná. Àwa wà lẹ́nu wípé ìjọba ọ̀run kan làwa ń lé káàkiri ní Áfíríkà tá a mọ̀ bóyá òótọ́ ni bóyá arọ́ ni. À ń fi ọ̀run ba ilé ayé wa jẹ́ ní Áfíríkà. Àbẹ́gbẹ́jọ. Wọ́n lé wa kúrò nídìí nǹkan tá à ń ṣe, wọ́n ní kò dáa. Wọ́n ní àṣà aláṣà ní kágbà tó tún wá ba ayé wa jẹ́. Nígbà tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí máa sọ̀rọ̀, wọ́n ní àwa bàbá wa wọ́n fèèyàn rúbọ, wọ́n ṣe gbogbo ẹ̀. Tá a wá rí pé àbá bẹ́ẹ̀. Ẹ jẹ́ ń tẹ̀ wá gbé báyìí ká ní pé ní ayé àtijọ́ àwọn bàbá wa jẹ́ ń gbàgbá yìí pé wọ́n fèèyàn rúbọ, jẹ́ ń gbé bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tó yá àwọn bàbá náà wọn ò fèèyàn rúbọ mọ́. Oníkálukú wá ń ṣe títẹ̀, wọ́n ń lo ewúrẹ́ tó dẹ̀ jẹ́ wípé ìpínlẹ̀ ayé bó ṣe rí nìyẹn. Nílẹ̀ Àràbù ni o, nílẹ̀ Ísírẹ́lì ni o, gbogbo ìwé tẹ̀ ń kà, ìyàwó ló ń gba ẹ̀jẹ̀ èèyàn. Ṣùgbọ́n àwa àti yí wa padà àfèèyàn rúbọ mọ́ náà bàbá wa tẹ̀ ń bù. Àwọn ẹ̀sìn tó wá gbé wá, ẹ̀sìn Ìsìlámù ló wá ń fèèyàn, ló ń pààyàn lógúnlógún, ló ń pààyàn lọ́gbọ̀nlọ́gbọ̀n. Tẹ́ ẹ̀ rí nǹkan kan ṣe sí dèní. Tẹ́ tún pọ́nlé pé nǹkan tó dáa nìyẹn. Àwọn bàbá ńlá bàbá wa tẹ́ ẹ sọ pé wọ́n fi èèyàn rúbọ, tẹ́ ẹ bá kakuléètì ẹ̀ kò tó nǹkan tí àwọn mùsùlùmí
agbésùnmọ̀mí tán ń pa ní èdè ẹ rí fídíò kan tó lọ ní tí ọmọkùnrin kan wò sùsù pé kí lòun fẹ́ fi ṣe léyá tó lọ yìí tó dẹ̀ kí èèyàn 12 mọ́lẹ̀ tó dẹ̀ ń dú wọn bí ewúrẹ́ ẹ rí yẹn sọ ẹ̀yin mùsùlùmí ò rí yẹn sọ sí yẹn ìyẹn da inú ẹ̀sìn yín ló wà bẹ́ẹ̀ bí ànábì ṣe ní kẹ́ máa ṣe nìyẹn náà so ìyẹn dájú àṣà ìbílẹ̀ wa tí ara ń ṣe tí ẹnìkan kan ò bẹ́ nìkan kan jà àwọn bàbá wa tó jẹ́ pé wọ́n kóyàn mọ́ra ò bá máa ṣe tìyẹ́ o kò sí kan tó kàn wọ́n kégúngún máa bá tiẹ̀ lọ àwọn gan-an tó máa jó níwájú eégún tí ò ní sí wàhálà ìyẹn ò dáa ṣùgbọ́n eléyìí tó sọ pé ẹ lé wọn pa ẹni tí ò bá ti bẹ́ẹ̀ ṣẹ̀sìn yẹn tó bá ti kúrò ní ìsìlámù ẹgẹ lórí ẹgẹ lọ́rùn tẹ ní ànábì sọ fún yín ìyẹn ló dáa jù àwọn bàbá wa tí àwọn àfáà ń bú pé àwọn bàbá wa bọ́gí bọ̀pẹ̀ ni wọ́n wúlò láyé ju ànábì lọ àwọn bàbá yẹn ló gba ilẹ̀ ibi tí a wà lẹ́ni fún wa àbá máa nílẹ̀ ni wọ́n pe àwọn ìran kan ní mayama wọ́n dí mo ṣe bá ń sọ̀rọ̀ yìí wọ́n lé wọn káàkiri orí ilẹ̀ ni wọn ò nílẹ̀ tí wọ́n pàtó bọ́n bá lé wọn ní Cambodia lẹ́ni Thailand á lé wọn dànù ṣùgbọ́n àwọn bàbá tá à ń bú yìí àwọn ló máa gba ilẹ̀ tí gbogbo wa jókòó tẹ̀ ń sọ Yorùbá lẹ́ni tẹ́ fi ń bú wọn lẹ́ni pé wọn ìwà wọn ò dá wọn ò ṣe rere yìí àwọn ló jagun tí wọ́n jẹ́ kí Fúlàní kó wa lẹ́rú mọ́ tẹ́yìn ọmọ àlè kan sìn tẹ́ lọ gba ìgbàkúgbà wá sílẹ̀ wa tẹ́ lóun ló dáa jù kéhùn ní ká máa ṣe gbogbo òbí tó bá ń wo fídíò mi ẹ má wò láwòdànù mo bẹ̀ yín ni afẹ́kẹ́ kẹ́kọ̀ọ́ torí pé àwa náà agbábẹ̀ kọjá àwa ń rí wípé èmi ò lè gbàdúrà àbí kì í ṣèwúrò fúnra mi pé ọmọ tèmi fi inú mi bí kó máa ṣe nǹkan tó wà nínú fídíò yẹn òbí tó bá fẹ́ kọ́mọ òun kó jẹ́ irú ẹ̀kọ́ tó máa kọ́ nìyẹn ni kó ṣe àmì fúnra rẹ̀ àbí kó ṣe àṣẹ pé kán jí fọ́mọ òun kọ́mọ lọ máa wẹ̀ fókù kó lọ máa wẹ̀ fún kinní kan ní kán máa kọ́mọ ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ fi ẹ̀sìn ìsìlámù sílẹ̀ kò sí nǹkan kan nínú ẹ̀sìn ìsìlámù ìwẹ̀ fókù kán máa fòkúta táǹbà ìyàwó ẹ bí bó bá súnmọ́ ẹ ọ̀rọ̀ bí okó bí nǹkan ìbára ẹni sùn ló wà ní ìsìlámù kò sí nǹkan kan míì ńbẹ̀ kò sọ́gbọ́n nínú ìsìlámù kò sí nǹkan kan ìwọ máa tọ́jú ìyàwó ẹ ó bá ti ń yàwó méjì ìwọ ni kó wọ yàrá kan tó bá wọ yàrá alájà lẹ́nìí nínú rẹ̀ ọkọ rẹ̀ á máa bọ̀ wàá fajúro gbogbo nǹkan tá ń sọ nìyẹn nínú ìsìlámù. àwọn bàbá wa tẹ́ ní kò ṣe dáadáa ògùn rọ ọkọ rọ àdá fún wa àwọn bàbá wa tẹ́ ní kò ṣe dáadáa nígbà tó wà láyé wọ́n kọ eyín wọn bọ́ ṣe ń fi ṣe pò tẹ́dẹ̀ ń jẹ lẹ́nìí àwọn bàbá wa tẹ́ ní kò ṣe dáadáa wọ́n máa ṣe go speed ṣe gbogbo ẹ̀ fún wa èdè tá à ń sọ lẹ́nu téèyàn bá kúkú pé bàbá ẹ̀ tó ti kú ṣé kò sànjú kókó wọ pléènì lọ sí ibojì ànábì ní Saudi lẹ́ni tí ò rí tí ò mọ̀ rí kó lọ máa kó bàbá oníbàbá ń bẹ̀ orí wa ò ní dàrú ẹ̀yin èèyàn mi à ní ṣìṣe ẹ share fídíò yìí ẹ subscribe sórí YouTube channel mi Oma TV ni tó bá ti type Oma TV ẹ search mi ń bẹ̀ ẹ rí tí mo wọ t-shirt yellow báyìí ẹ subscribe mo need more subscription ẹ subscribe sórí Facebook mi Prince Owólabí Aládénìkan ẹ ṣé mo dúpẹ́ thank you.